ọba tó ń sẹ́ni tó parí ọ̀tá ọwọ́ sọ aṣáájú ọlọ́run náà. min sharri ma khalaqa ar-rahmanu min alaki. níbi àbúrò àwọn ẹ̀dá ọlọ́run àwọn tọ́lọ̀ dá látara nǹkan méjèèjì alaki nígbà míì a máa túmọ̀ sí omi lọ́gbọ́lọ́gbọ́. Masha Allah. nígbà míì a máa túmọ̀ sí ẹ̀jẹ̀ nígbà míì àlepa méjèèjì pọ̀ kẹ́mi náà alaki ẹ̀ńtọ́lọ̀ dá látara omi àtẹ̀jẹ̀. min hasidin. ọ̀dọ̀ àwọn tí máa ba orí ọlọ́run jẹ́. wa min akramakumullah. àfọwà ìmáàmù Ládùbà Aballahu khayratan afisahullah. ọlọ́run ọjọ́ sídì lọ́dọ̀ àwọn táwọn ló sídì lọ́dọ̀ ẹni táwọn náà tó sídì àwọn alájà kò sídì lọ́dọ̀ ọba tájú àdábì àwọn oníyàgí ó sídì lọ́dọ̀ alájà àgbà. Alhamdulillah. àfọwà Ládùbà ẹ̀yin ló sídì lọ́dọ̀ àwọn oníyàgí. Alhamdulillah. àwọn tí máa ń ba orí jẹ́ àwọn ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn ẹlẹ́gàn gbogbo àwọn alágbàkọ̀ wọn ni aṣáájú wọlọ́. min hasidin. ó ti wí. wa minan nafasi fil uqadi. ọgbẹ́ tó bá ní kò sóògùn wọn tí mi kàn wọ́n rí mi. ẹ̀yàn bá ní kò sóògùn fún ẹ̀gbẹ́ kan rí mi. ẹni tí ọ̀yà kó gùn ún ọlọ́run tí o lè dín ẹ jọ ẹ dẹ́kun ẹ sì sùn lè dẹ́kun. ẹni tí ọ̀yà ká kí wọ́n ṣàkóso ìlànà ibi Muhammad sallallahu alaihi àwọn ọlọ́run fẹ́ kọ́ mọ̀ kó ń gbàgbára fáwọn kan wọ́n á dè mọ́lẹ̀ nǹkan sọ mọ́kànlá kọ́dà gbọ́dọ̀ tẹ́lá pé áńkì ni wọ́n dùn áńkásí mọ́kànlá ẹ̀yọ̀kan wọ́n wá ta kúkú lọ́nà mọ́kànlá. La ilaha bàbá dì níbi kí wọ́n pọ̀fọ̀ sí kásá níbi kó sì gba dídé. bàbá dì níbi kí wọ́n pọ̀fọ̀ sí kásá níbi sì gba dídé. wọ́n wá dà níbi lọ́nà mọ́kànlá wọ́n wá mẹ́mẹ́ kò níbi dídé. kọ́lọ́mù tó wá tù lẹ̀ pẹ̀lú ma ó sàtẹ́yìn kódà ó sùn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fàlákì òun jáyà máàmù bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nọ́ọ̀sì òun jáyà mẹ́fà nígbà tí ń kéde kókó kọ̀ọ̀kan tú ni wọ́n dì máa ń sẹ̀ tú ló fi gbàdúrà. wa minan nafasi fil uqadi. bàbá yìí bẹ́ẹ̀ bá gbé igi kalẹ̀ ọgbọ́n òdì àfi káwókù àwọn nǹkan wá ń bẹ ọlọ́run gbàgbára bẹ́ẹ̀ fún wọn torí wọn bí ìlú náà sí fún wọn ń lọ dá wa tán pín wa sí mẹ́ta káì ọkọ̀ ojú sáwọn mẹ̀lẹ́kọ̀ ọ̀rọ̀ kílẹ̀ yìí fẹ́ ọlọ́run fẹ́ kankan jù wọn lọ́wọ́ ẹ fẹ́ mi jù mí lọ ẹ fẹ́ nǹkan mi jù mí lọ níbẹ̀ ni ayé ńkọ́ kọ́ làwọn fẹ́ àfiwọ́ àlùjánnà kọ́ làwọn fẹ́ iná kọ́ làwọn fẹ́ àníwọ̀ lọ́la fẹ́ sọba dàbà wọn àwọn ọlọ́wọ́ àwọn àdá yìí bó ti wà ọ̀dà mẹ̀lẹ́kọ̀ lọ́wọ́ bó ti wù kí wọ́n já kọ́ bẹ́ẹ̀ mọ̀ jábọ̀ ẹ̀dá ka kọ́ mẹ̀lẹ́kọ̀ ẹ̀dá ka bọ̀ ẹ̀ ìwúlò kọ́ni ìwúlò bẹ̀rẹ̀ ọ̀dà kọ́ ìwúlò ìyàwó ìwúlò kọ́ sínú mẹ̀lẹ́kọ̀ ọlọ́wọ́ ọ̀dà wọn bẹ́ẹ̀ ọwọ́ tó parí iṣẹ́ sí wọn la ẹ̀ ní jẹun káyé parí ebi oṣù ní pa wọn. La ilaha illallah. àwọn mẹlẹ́kọ̀ jẹun rí wọn mú rí ogun oṣù jẹun wọn sùn rí ogun yìí sì kù ọwọ́ sígbà tí iṣẹ́ sùn wọn sì fọlọ́. ọwọ́ dá wọn míì èèyàn bíi tiwa náà ni wọn wọn ní kílẹ̀ yìí fẹ́ alágbára yìí ni kó gbé fáwọn. ومنهم قال القلب ومن الناس ما يقول ربنا آتنا في الدنيا حسنة Ọlọ́run gbé agbára yìí fún wa ní jẹ́bẹ̀ ẹni abájẹ́ kó gba dídè ẹni abátú kó gba tútù ẹni abáni máa rìn lọ kó sì máa rìn lọ ẹni abáni kú toyótoyó kó sì kú àmọ́ wà má làwọn fìlà ákàrà tì mí nàkàdá kí wọ́n dá lè jẹ́ àbọ̀ àràtọ́ bá wọ̀ Ọlọ́run fà wọ́n dá. La ilaha illallah kẹ́yìn ó sùn lórí bẹ́ẹ̀dì yàrá kó sì bá rẹ̀ lẹ́ẹ̀lẹ́ lójú ọ̀nà ta dédé àlọ́.
àfa yìí. bàbá. àwọn ọmọdé ni kìámà àràtọ́ wọ̀ ọ́ fà wọ́n dá. fà wọ́n dá. àwọn ní torí kẹta ń bọ̀ àwọn ọmọdé kìámà tó kọ́ fà wọ́n dá àtọ́ wọ̀ ọ́ lọ. àwọn sábẹ́ hàn ayé lé mọ̀. من حاسد bẹ́ẹ̀ni. ومن النفاث في العقد. afa tó ga. bàbá. ọba kọjú sáwà ti jà ní Muhammad. sallallahu alayhi wa sallam. kẹlẹ yìí fẹ ọbẹ náà wọn yẹ kúlẹ rabbana. abẹ́káyé dá káyé kìámà dá káyé gbèsè. ọbẹ̀dá káyé ṣe kẹrẹ kápẹ́ tọrọ jẹ́. ọkìnà asaba a náà. máa sùn tá a lálejò náà. sílẹ̀ káyé fẹ́nu sùn bẹ́ẹ̀ sílẹ̀ fẹ́nu. afẹ́. ẹ máa lọ fà mọ́ra yìí lọ. ẹ lọ́ọ́ kú. àwọn tó hàn ilé ma àti dá wọn. káyì ìjọ hàn ilé ma àti gbé fún wa. ọtí dá ọwọ́ adé wá síra ìgbà wa. àwọn tí máa ta kókó kan àtàwọn tí lò wó àtàwọn tí lò akadi àtàwọn tí làkàlà àwọn ní pẹ̀tùpẹ̀tù. àtàwọn tí létí lò wá pàdé. tí wọ́n lè gbá ògiri lábà tí ó sì máa ṣẹ̀jẹ̀. wọ́n lè gbé kí ọbẹ̀ rẹ̀ kí ọmọ yé tí ó sì máa yé. يا سبحان ẹjọ́ الله. wọn lè fà. ògbóró àwọn bẹ́ẹ̀ ọlọ́mọṣàdúrà ní kéwòn ní ọlọ́run. àmín. وكل مختبئ للشر في الغزك. afa yìí bàbá. bẹ́ẹ̀ làwọn tí máa sá pamọ́ lálẹ́ làwọn ọmọ ibi àyìnbá kọjá. ètí àyìn náà fi lé ọwọ́ tẹ̀ ẹ́. wọ́n wà nílẹ̀ mọ́ kàṣà. àwọn ò ní atari tí wọ́n lé kọ́dà wọn ò ní oúnjẹ tí wọ́n lè yóò lọ ká tí wọ́n gbá yàn. àmọ́ wọ́n ní irin tútù. يا سبحان الله. dọ́kú wa o. واو. àwọn ìgbádùn tí wọ́n. àṣẹ tí wọ́n ní nàgbá ìbejì tẹ́yẹ ìdàtọ̀wọ́ ẹ̀ lẹ̀. bàbá. ọbẹ̀ kú àbọ̀ ọbẹ̀ kú wúlẹ̀. sí lóbi ẹ má pa mí ẹ má wéṣì ọ̀tá ọbẹ̀ lára mi rè. وكل مختبئ للشر في الغزك. ọlọ́mọṣà gbálẹ̀ gbogbo àwọn àlùmọ́. àmín. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. allahumma salli ala sayyidina muhammadin àmín. wa ala alihi wa sahbihi wa sallim. àmín. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. àmọ́ kí àwọn ẹ̀jẹ̀ alájí àgbà tó wà níjòkó. ما شاء الله. bàbá oníyẹgí ẹ̀jẹ̀ alájí àgbà ni wọ́n. bẹ́ẹ̀ni. أدام الله حياته. afáwa bàbá wa díẹ̀rí bàbá àbàbà díẹ̀rí bàbá Muhammad Salih oyè kan أدام الله حياته. ẹ̀jẹ̀ alájí àgbà ni wọ́n. bẹ́ẹ̀ni. ẹ wá dákun ẹ dákun. gbogbo ẹni tí ìmọ̀ dákọ̀ ti rí nàkọ́ àfojúdi kọ́. àlejò ló sojú àlejò jíjà olójú wọn ọ̀sálẹ̀. lójú wọn sálẹ̀ pàápàá jùlọ bá a bá tún kíyàn jù nísìnyí wọ́n pe kíla ni ọwọ́ àṣẹ kí kílẹ̀ ni ṣe. ẹ̀wọ̀n táwọn ní sìn ó ti gbẹjà àrọ̀lẹ́ á sì padà sí ìrọ̀lẹ́ insha allah. ọlọ́run dákun kó ṣe sùúrù látòrí àwọn tí mo dákọ̀ yìí gbogbo tí mi lọ́wọ́ tó máa wọ ní bàbá wa oyè kan délé délẹ̀. kọ́dà dọ́dọ̀ mi gídá tí wọ́n kó gbogbo àwọn ọmọ aládùúgbò lọ́wọ́ nìyí allah. àwọn imam ọ̀kẹ́ yìí náà akéyí. bá mi dáadáa yìí tó báwọn la fi ń rí ìjòkó àwọn alágbàdì ní ìjòkó yìí bẹ́ẹ̀ni. ما شاء الله. òkè yìí bàbá أكيد. lọ́wọ́ àláfíà bàbá wọn níyàgí ó pè é bàbá wa tẹ̀ bẹ́ẹ̀ tó yẹ kí n máa dá bàbá máyà ṣáúdà ó ti rọ̀ lórí ìṣubú àwọn alábàárà gbogbo yín náà mo kí àfọwọ́sọ́wọ́ gbogbo yín kò kí yín o bàbá tí mo bá dé fún yàrá gbígbẹ lọ́wọ́ tó fi sì jáde gbé lásìkò yìí kéèyàn fún yàrá gbígbẹ kó bí ó sì jáde gbé àwọn gbìyànjú àwọn kì í yín púpọ̀ kùsẹ́. ẹ̀jẹ̀ wà wọ́n ní ẹbí làwọn náà ọlọ́wọ́n ní lálẹ́ àti kankan náà yàtọ̀ اللهم آمين. ẹ dákun ẹ kí n kí yín púpọ̀ ẹ dákun torí ọlọ́run. àmọ́ tọ́ wọ́n gbà bẹ́ẹ̀ bàbá. agbẹ́wà kọjá sókè díẹ̀ láti délé bẹ́ẹ̀. wọ́n sì bẹ̀ wá sí ibi ọ̀rẹ́ à tó sì bẹ́ẹ̀ láti kí jímọ̀ insha allah. lórí ká lè tẹ̀yìn lọ́rùn ká wọ́n sì wá lè pè padà wá sílé ní wájú wọ́n ọ̀rọ̀ wá pè wá ní wọ́n wá pè wá ní kó tó dédé àdó tí. láyé rárá àti mọ̀ pé ìṣèyí lè kó dànù bẹ́ẹ̀ni Okay. àgọ́ márùn-ún lẹ́lẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀. àfa àwọn olóbì alájì wa àwọn olóbì ọlọ́run ní pa ọ́ láíláí àmín. o sì ní wá kú fúnra rẹ àmín. tẹ́fì là má bàa lọ́lọ́ sọ. wọ́n bá ti ń ṣàdúrà fún yàtọ̀ báyìí síbílà ẹ̀ jù mí lẹ̀ ẹ̀jẹ̀ lọ́dọ̀ yìí. أكرمكم الكريم. ẹlẹ́kùnrin ọlọ́run alájà tẹlifàtà bàbá tí wọ́n ti ìjòkó tèmi bàbá tí wọ́n ti ìjòkó tèmi نعم.
Allahu akbar كبيرا wọ́n dàbí tẹ́tẹ́ pẹ̀lú ọ̀rẹ́ wa àbí àgbé ìyá pẹ̀lú àwọn méjèèjì ntọ́nà ní àwọn ahósì láìlẹ̀ ahósì ìròyìn pọ̀ ló ayé àwọn kan náà hósì àgbákò láyé òṣèlú kọ́ yé mílíọ̀nù tí ó kà. a ní wọn kọ́ iye tí ọba ná mi. kọ́dà bí ọba gbówó tó ní ọba kan yìí tó lọ fi lé tó ní yóò fi yáwó ní báńkì. yóò sì ta nǹkan ní ẹ̀ torí kọ́ bẹ́ẹ̀ sórí ibú ńláńlá. kọ́dà tó sórí ibú náà. káyì. wọ́n bẹ lọ́hùn èyí tẹ hósì lónìí má fi sùn láyé. àmín. àmín. ọdọọdún kan lọ jẹ máa rí tọ́lọ́ tàbí hósì. àmín. ẹ̀yà tọ́lọ́ wọn kẹsẹ̀ bọ́ọ̀nù. ẹ kẹsẹ̀ bọ́ bẹ́ẹ̀ ni bá lè náà ni. bọ́ọ̀lù lọ́ba lè fún yín. ẹ̀yin máa ná kó máa fún yín. èyí máa ná kó àwọn sì máa máa fún fún yín. yín. mo tẹ ẹ̀rẹ́ ní ayé ti wọ mílíọ̀nù ọlọ́wọ́ bá dá padà tírílíọ̀nù ló fi dá padà fún yín. àmín. àti gbogbo yẹn tẹ bẹ́ẹ̀ yà tẹ̀sẹ̀ àmín. ẹ̀yin yà wà lè fọ God gbogbo yẹn látòkè délẹ̀ ọba yẹn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi ìyá àtẹ̀yìn jẹ nìyí ẹ̀sìn kò ébú ẹ̀kọ́ kìíta ẹ̀kọ́ dẹ́nu kaba lè wí sábà tì yín lọ ọlọ́kọ̀ dàpọ̀ láyé ní àlọ́ ọmọdé ayé kò lè yàn nẹ́bí. àmín. láyé kí àwọn ènìyàn jáde yòó sí ọlọ́run. àmín náà. ẹ bá sábìlẹ̀ mẹ́ta. àmín. àmín. àmín ya Allah. gbogbo ẹ̀yin tí ẹ wá látara àfi ọlọ́run fi ànábì gbogbo yìí lọ́kùnrin àti lóbìnrin kọ́dà àwọn tó jòkó lẹ́yìn wa níyà àtẹ̀yìn tẹ̀ mẹ́wájú bẹ̀ orí ọlọ́run tó nira tán ọlọ́run máa ṣe gbogbo yín tẹ́lẹ̀. àmín. ọlọ́run lè fẹ́ lára wa bá. ọlọ́run ní. bàbá wọn ní yẹgi. àwọn ń dá yín lóhùn. qualification tí a fi fẹ́ rẹ̀ yẹn ìwé òní. kò sí bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́rẹ̀ yẹn ajẹ́ ni ó fáìn. wọ́n fáìn gbogbo ẹ̀ láfi dúdú bá nígbà sí ọmọ òkú ọmọ afẹnuhósù. ọmọ afẹnuhósù. ẹ wá wo bá ti rí. ọlọ́run lè sábò máa wà láà. ẹ wá ń fi ọlọ́run lára wa báyìí àríyá ọ̀tọ́ lọ́wọ́ ní tàṣí. àmín. ilà bílá ìlà ìlà àmín. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. bàbá wa Lájí Àgbà wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. mẹ́lọ̀ stage. babaláde igi wọ́n bẹ lọ́dọ̀ rẹ. wọ́n bẹ lọ́dọ̀ rẹ o. bàbá Àgbàlagbàjì wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. àfàgbà Tajul Adabi àfàgbà Tajul Mu'mini àfàgbà Tajul Arifina àfàgbà Tajul Muntaqina. bàbá àgbà bàbá ilé ìlà bàbá Àgbàlápọ̀ kájí bàbá wo lósùn bàbá òde bàbá ta bàbá wọn níyẹn kí bàbá àgbà tó yẹ mí bàbá wa gbà oníwàásí àgbáyé bàbá wa gbà sùpùlùmù bàbá wa gbà ọláwùmí ògiri bàbá wa gbà lámúnẹ́gun bàbá wa gbà lágbàjì bàbá wa gbà lámúnẹ́gun bàbá wa gbà ọlọ́rẹ́ afa ayédè afa akílápá afa òde bàbá àta bàbá wa lókè pàkátà afẹ́ ẹlẹ́hà bàbá wa láàyà bàbá ní arúgbó bàbá olóògbé bàbá wa basaru àdáńgbá afa àtẹ́rẹ́ afa àdé ayọ̀rẹ́ alábìdó kelele bàbá alábi ó kíjìká bàbá lè dúró bàbá wa gbàsọ alágbẹrú káàtìbí àti kóòtìbí afa àwọ afa sàlátì afa àgàkà bàbá wa dẹ̀mbọ́ bàbá wa gbàwọlé ọlá bàbá wa àgbàlá sọ̀nara gbogbo pátá wọn ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. bàbá dé ti ní ọ̀dára bàbá gbàsọ̀bíàrú sòrí òkè kò béèrè bàbá lé alikali àgbà bàbá lé ọlọ́rọ̀ bàbá lé aláta bàbá lé alásà bàbá wa ẹlẹ́tẹ̀ẹ̀ta bàbá àmọ́dàní dọ̀dán bàbá wa dára bí bàbá tẹ̀mínú mọ́mọ́ àdínì olùkú gàràtú kò bólú gàràtú bàbá ń sọ̀rọ̀ bàbá mi ìgbọ́n sá bàbá wa dá kọ̀rọ̀ afa wa bùnbé bàbá lè mẹ́yà kí bàbá wa gbàlá kẹ́yẹdé gbogbo pátá wọn ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. bàbá gbani sàlẹ̀ kòtò sàlẹ̀ jẹra sàlẹ̀ akani sàlẹ̀ asi sàlẹ̀ akókò sàlẹ̀ kọ́ni bàbá gbàgbọ́dọ̀ fún sọ́tà fún mọ́lẹ́ fún kùtìjì fún mọ́kú fún yìnyín fún. gbogbo pátá wọn ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. alijanna ni o fi wọ́n sí. Sàtíà dákun má gbàsẹ́ wọ́n jẹ́ ọkàn lájẹ́ nínú iṣẹ́ wọn.
ọ̀tún kí ọ̀tún ọ̀tún yọnu ọlọ́run àánú ọlọ́run àfẹnìkí ọlọ́run fàyàbalẹ̀ ọlọ́yà fẹ́ ẹ̀fọ́kàbalẹ̀ kẹ́ sọ̀rọ̀ dùnú èmi ọlọ́run dùn ó ti yẹn yóò ní bàjẹ́ ọlọ́run ti kó fáwọn afá bọ́ba kí tọ́ba dá kí ní sì ní bàjẹ́ wájú ọlọ́run. àmín bisimilah rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Àmín. ọlọ́run má ṣàjà sọ dáadáa Àmín. ọlọ́run kò sí àpẹ̀lẹ́pẹ̀lẹ́ Àmín. má jà ṣubú ọlọ́run. Àmín. ayé sì gbàgbé ọ̀la ìmọ̀ àgbárí gbogbo ma àlè má dàpọ̀. ọwọ́ abẹ́rẹ́ ni ọlọ́pàá tó bá di ẹ̀ka ìmọ̀ Àìmọ̀fin kọ́. ọwọ́ abẹ́rẹ́ ni Akramakumul karim. ẹ dàpọ̀ jẹ̀ máa ẹja torí ọlọ́run. afa wa mú kéwù ó sì tẹ́ years lónìí bẹ́ẹ̀ni ọ pè wá fún 100 years láyé àmín Àmín. Àmín. ìjọ tí lè kí o lọ bá di 100 years èmi ọ̀wà ìjọ náà kọ́ náà wọ́n ìyá wa insha Allah èmi náà wà jọ náà Masha ọjọ́ má Allah. dẹ́jà ọtún yìí Yes. àbúkọ lẹ́nu ọlọ́run sì máa wà dà ẹ dákun jọ máa dùn ọlọ́run ẹ dákun torí ọlọ́run. Akramakumul karim. ò ní fi lè dàgbére fáyé àmín tó ní ìṣòro ọ̀rùn báyìí Na'am. ọkọ̀ náà tuntun la ọlọ́run sì ní àwọn ọ̀rọ̀ Àmín. Àmín. ẹ bá sábẹ́ fọ́tò ọlọ́run Àmín. wọ́n dàbá mi ìdàgbà mọ́ èyí náà tó ẹ bá ti tẹ́ àwọn afáàlú mọ́tò bàbá láì fọmọrọ mọdó tó yàn lù pa. Bẹ́ẹ̀ni. aláìmọ̀ ẹsẹ̀ wọn ò wí ní ìsìn ok wọ́n á di pẹ́ fún mi tọ́bíkì kí ni tọ́pìkì ọ̀hún. yẹ ti mọ́ tó ní wọ́n yẹ káàdì nù àyè wá dá asámàgbọ́ ẹ̀mí mi wá. ó sì ti ká bá nìfẹ́ ló kàn án ok ní tọ́pìkì ọ̀hún. àmọ́ àyà kan wọn lẹ́yìn ẹja ké ká máa lọ. a'udhu billahi minash shaitani rajim ọjọ́ rọ bismillahir rahmanir rahim أعوذ بالله من الشيطان الرجيم. right بسم الله الرحمن الرحيم. ẹ dákẹ́ fàmì yín lẹ̀ وبه نستعين رب زدني علما. àyà yìí sọ fún wa pé kí wọ́n kò rí yìí ọmọ mẹ́rin أفنضرب عنكم الذكر صفحا. afànàdì rí ibò kan أفنضرب عنكم الذكر صفحا. máa bọ̀ أن كنتم قوما مسرفين. ọjọ́ kọjá àyà kan wò أن كنتم قوما مسرفين. àwọn tafsiri wọ́n sì yà pẹ̀lú ilé àyà yìí bọ̀ kálukú tí tẹ̀lé fún mi kálukú sàtú náà ni oyè kálukú dé àwọn àmúkàn bẹ́ẹ̀ ẹja mú. afàkìlọ̀ pé afànàdì rí أفنضرب عنكم الذكر صفحا. bàbá yìí bàbá sáà wá ní kẹ́kọ̀ọ́ rání fún yín mọ́ ṣé àwa ní kéwù fún yín máa ni. ìnínú náà sáà gbé kùránì kò ní ẹ̀ fún yín yẹn sáwà balẹ̀ mọ́ kúránì ní tẹ̀lé rí káyì ma. tafsiri kan tún bẹ́ẹ̀ náà ó ẹ bàbá أفنضرب عنكم الذكر صفحا. ṣé ká palẹ̀ mọ́ kùránì ní sọ́fún wa ní palẹ̀ mọ́ yẹn yẹn kó má sí mọ́ wọ́n má sí. صفحا. nítorí pé أن كنتم قوما مسرفين. torí pé ẹjẹ́ ìjọ kan tí ké kùránì àmọ́ ti rí lò ẹ yé lò ó káyì ẹ kàn máa ké dálẹ̀ ní àmẹ́ yé lò torí ó. pé ẹjẹ́ ìjọ kan tí ma gbọ́ wà sí àmọ́tẹ́kì ṣé àwa torí ẹ̀ balẹ̀ mọ́ kúránì ni. apá ní sẹ́fà sí mọ́ àwa àkógbá lé torí yín ni. àyà kan ó tó ọ̀rọ̀ ní bẹ́yẹn bá máa gbọ́ afọwọ́ anílàdùbà àwọn ń dá yín lóhùn. ẹ má tòkè ní ìṣòro ẹ̀fílẹ̀ bọ́ bá ti wọ́n bọ́ wà. lọ́ba ti yẹn máa ẹ ń dàpọ̀ tẹ̀lé ẹ̀fílẹ̀ Bẹ́ẹ̀ni. bá tó rọrùn lọ́rùn lọ́jọ́ ìbájú. ẹ̀fílẹ̀. أكرم الكريم. wọ́n ti mọ̀ pé wọ́n máa yí wọ́n tẹ̀lé la kábàkà tó lọ́rùn ẹrú ẹ̀rú mi tẹ́lẹ̀. ṣé wàá mọ̀. أفنضرب عنكم الذكر صفحا. nígbà tẹ́lẹ̀ bí góòlù wọ ẹlẹ́dẹ̀ lọ́rùn rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́rùn fọlọ́ tó kẹ́ أن كنتم قوما مسرفين. ẹ wò ta lónìí ẹ wò ta lónìí mélòó ọmọ kéwú ló so yín lébú ọtí sí níbo Oh,
Bìtí ká dúpọ̀ farabalẹ̀ mọ́ yìí. Ẹsẹ̀ ń jó ká. Àwọn oníyẹn jẹ́ òkè ń bẹ̀. Bẹ́ẹ̀ ọdẹ yẹn ń bẹ̀. Ọdẹ yẹn ń bẹ̀. Ẹni jẹ́ mùdárí sùn bẹ̀. Alhamdulillah. Láti tó jẹ́ mùdárí sùn ti ní tiẹ̀. Ọwọ́ ní ti ọmọdé tó tara rẹ̀. Ọmọdé tó tara rẹ̀. O tó fi ti bàbá náà lé. Ọwọ́ fi tiẹ̀ òfin bá ti bàbá jẹ́. Òfin ti bàbá bá tiẹ̀ náà jẹ́. Òfin yé tiẹ̀ náà lọ́rùn. Òfin ti bàbá bá tiẹ̀ náà jẹ́. Òfin yé tiẹ̀ náà lẹ́sẹ̀. Ali bàbá wa lè dògbò gbogbo tó máa ń ti gbogbo tó máa ń wọ́n máa wá jòkó tì ọ́. O ṣe é. Mélòó lórí bẹ́ẹ̀ ni? Mélòó. Káyì. Mélòó ọmọ kí ó mélòó ló kù bẹ́ẹ̀. Ibi tí kálukú ti dè yẹn wọ́n nà ká àgbà kò sí ní. Bí kálukú ti lè Àwọn kan wà lónìí wọ́n rẹ̀ nìkan bí táwọn bá bá tà fún àwọn jẹ́ tàwọn òní. Tàwọn ò lè dá. La ilaha illallah. Sọ wá yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ. Ẹ̀sìn ké Kùránì. Ẹ̀sìn kéwu sáwọ́ apalẹ̀mọ́ Kùránì fún yín ni. Ẹ̀sìn ké. Ẹ̀sìn ló. Kí ló ṣe yín náà? Kuntum qawman musrifina. Nígbà tó lọ sí níjọ tí máa bẹ̀rẹ̀ kí lọ́wọ́ wò sí ní tí máa kọjá Ẹ láyà sọ́lọ̀ púpọ̀. sáwà tó nígbà ní sábà sí wọn. A ṣe o. Ìjọba gbọ́gbọ́. Àtòlù pé àforí ti yàn àdéṣọ́ ọlọ́run. Bá a ní sọ kí ni? Tọ́lọ̀ fi ran wa. Pé kí ni gbogbo àyà tó bá ti bá yẹn mo tọ́ ẹ kẹ́ gbámú kẹ́ lọ́lù ẹ máa gbàlẹ́ Ẹ àwọn máa wá sọ́jà tu síbòmí. ẹ máa bú àfáà yẹn Ẹ máa bú. ẹ máa bú àfáà Àwọn yẹn. àkíní ọmọ ń tẹ́ sí Àwọn ni. nǹkan bẹ tí máa ka ìwú kú kì í ṣe wà wáyé. Ok. Táwa sọdá ń wọ̀. Àyà ìsọdún Àyè wá dà táwọn èdè. ìsọdún is one of the biggest ways I have in this country. Àwọn òfèsì ní sẹ́wọ̀n wá fún wa ní sáwọ́ fèsì ní ni. Àyè wá bá. Èébú pẹ̀lú àti ráyè. Èso lára. Gbogbo ẹ̀tọ́ bá ní tó bá mú wá sí mi tí máa ń fẹ́ fún mi léṣi tí ń bú mi orí tó mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Èyí tó fún wa mo tí ọmọ ìlú lọ́mọ bu wa. Kò sí ní kú wa. A máa ń tí òní táwọn dá lóhùn níbi kò sí lẹ́kùn wa. Bàbá sẹ́mi pé bára rọ̀ bá ti wèrè bọ́ ọmọ kéèké ó ṣe fẹ́ gbé àwọn ni. Àìsàn náà bá yín. Àǹkárá fún mi sí Tàlà rẹ̀ sì wá dà. Àwọn olókè àyè dà. kí n ti àgbẹ̀lú Ní yìí. àwa mọ̀, àwa dára ayé. Àwa tó yé dàgbà ní sí wá sí. Àwọn ṣe wá sí o. Àfa yìí. Afanadribu ankum dhikra safhan. Wọ́n gba àfa yìí. Bàbá. Àníkà má jalè mọ́. Ẹ̀yin ẹ má jalè, ẹ má gbẹrù lérí Ẹ̀yin èèyàn tẹ̀ mọ́. kéwì lẹ̀ ń jalè lónìí. Ẹ̀yin lẹ̀ ń jalè lónìí, ẹ má Ẹ tún má lu sàré jìbìtì mọ́. mọ́. Ẹ̀yin kéwì lu jìbìtì. Ẹja wo owó sun rere ń sàré. Àfa yìí. Ẹ̀jẹ̀ wọ́n sùn mọ́. Ẹ má mu tí mọ́. Ẹ̀yin kéwì lẹ̀ jìbìtì ẹ̀ fọ́ tí ń lo sẹ́. Ọmọ kéèké ọmọ gbọdọ̀ ṣe wájú tábà bẹ́ẹ̀. Ẹ̀yin kéwì àfa yìí. Àná má sì jẹ̀bọ̀ mọ́. Ẹ̀yin kéwì lẹ̀ gbé kùdì bá Ẹ̀kú pé lónìí. kúrì bá nù. Àfa yìí. Bàbá. Àná má jẹ̀jẹ̀ kújẹ ilé fẹ́ rí ìlú. Ẹ̀fí ń dàsí jẹ lónìí. Afanadribu Àwọn tó fẹ́ bu àkàmọ̀ fún ankum dhikra safhan. ẹ wo tọrọ yìí bá gẹ̀fẹ̀ rí lẹ́yìn àdébí Muhammadu ba sáàtò ní bára yìí kọ́ńtà àwọn yìí káwá pápá lẹ́mọ̀ Kùránì kò ní sí Safhan. ní gbẹ̀yẹ̀yẹ̀ Kuntum qawman musrifina. nítorí bẹ́ẹ̀ jẹ́ ìjọ tẹ́lẹ̀ yóò gbé Ẹ ní ìlàkàyè kankan mi kà sí yín láwùjẹ. ẹsẹ̀ lérí bò Ìyàwó ẹ̀yà wùrì ẹ̀rí gbálẹ̀. ẹ̀ stop ẹ̀ stupid Ẹ̀rí bàjẹ́ gan ni ma. àwọn àpòlí ìgbàdí ṣe wá sí wọn Ẹ̀yin wo. torí bẹ́ẹ̀ stupid Ẹ̀yin wá dà. èébú yóò kọjá ní social media Ó ti tán. èyí náà máa expect kẹjá pàdé akáfúnra ní physical àní ọ̀rọ̀ máìkì gbé máìkì rẹ̀ kọ́ fún wa ní kagbo fún wa kọ́ fún wa tàbí ìdílé Dábẹ́ àti ẹ̀. Kùránì kò ní ájọ́ Èmi ò jẹ. sí náà bá jọba ọlọ́fà akẹ́rẹ́ jẹ́ àgbà. Àmín. Ó sì wá sí ọlọ́run ajá àgbà jẹ́ fún ṣé sùúrù wọn. Bàbá yìí sí ibi ìrú ọ̀sọ́ bí ìrú ọ̀rọ̀ bí tí. Ayé òkè mọ̀lẹ́ ni o. Ẹ̀rọ yìí àyè lọ. Gbogbo ẹgbẹ́ tẹ̀sí ní tẹ̀sẹ̀ tún lè mi ìdáyé. Bẹ́ẹ̀ni. Àwọn ní ẹ bá kéwòn yẹ ẹyọ ẹnẹbi. Dáhì ní kò fún àwọn ọmọdé náà fi. Bẹ́ẹ̀ ni ìwé rájà bọ̀. Lọ́tọ̀ lẹ́jọ́ ọdún ẹ̀sẹ̀. Afanadribu ankum dhikra safhan. Kuntum qawman musrifina. Kuntum qawman musrifina. Máa mú mára àgbàlẹ́ ọ̀nì ẹ̀sẹ̀ Kú gan. kí ni mára? Àwọn oníkọ̀ọ́kọ́ ẹ̀sẹ̀ mẹ́ra wá wá. Káké Kùránì wá ní àbọ̀ ni. Bí ìdàgbà ká tú láwà ní kálura wa. Nígbà wo èrì? Ìbí ọmọ ẹ̀ka. Báwo rà ní? Bá a sì délé kò ní tú. Ayakumullah. Àwọn àti jẹ gbajagbaja lórí náà mi ga bí orí sí. Sápàdé èmi dájọ́ wò ní Ìhín. wà lẹ́yìn. Jákúrú ara wa bá a ṣe jọ rí. Bẹ́ẹ̀ni. Ọmọ bó ti mọ. Àfáà mi dà. Ibn Sa'adata. Àbá àtọ́gbà. Ibn Sa'adata. Oríire. Oríire. La yahtasiru ala rafahiyyatil madiyya. Àyè ṣe tá a máa kó wọn jogún ẹ̀ àbí wọ́n fi pamọ́ fún oníyẹ. Rárá rárá. As-sa'adatu
oríire. ìyá ó ní pé qabla kulli shay'in àtàkọ́sùn ọ̀gbọ́n bàbá àtàkọ́sùn oríire ṣáájú gbogbo nǹkan òun náà ní tájọ mọ sí ààrẹ. àjọ wọn sí ẹ láàrin ara wa ni. takọ́sùn limasarati walimararati. àjọ mọ sí àwọn àjọ wọn sí ààrẹ ilé tí àmúgbà òun bá síra dùn wa ni. abọ̀ dunu ìdùnnú yóò máa jẹ tiwa yóò máa jẹ́ tiwa. ìdùnnú tiwa ó máa jẹ tiwa tí nǹkan kan bá ń kàn tó bá jẹ́ gbàgbé àjọ wọn sí ẹ̀rẹ̀ yóò máa náà jẹ ni tiwa. àjọ wọn sí ẹ̀rẹ̀. kí ni tiwa náà bá ń bàjẹ́ ọgbọ̀dọ̀ máa jẹ tiẹ̀. alára tiẹ̀ ní nà ó. tá a ti ń bá ìṣe ó a sì tẹ́lẹ̀ yí kó bá wọn ṣe. sàádà. náà ń pè lóríire nìyẹn. àsàádàtú oríire fi muamalatil khalqi ìbẹ̀mí kéèyàn máa bá wòye sí àmọ́tọ́ bàbá yẹn sí táyọ̀ wà dọ̀wọ̀ kéré ìbí nílẹ̀ eléríire ni ọ. àtọ̀ àmìlẹ̀ hó lè nà bá kálukú ṣe nítorí tọ́lọ́ nítorí tọlọ́hun. bólúwó ṣe torí ọlọ́ bá a fà ṣe. bá a fà ṣe torí ọlọ́ bọ́nípò ṣe. bọ́nípò ṣe torí ọlọ́ bátálíkà ṣe torí torí ọlọ́ Ọlọ́hun. fọtẹ́rì tún lọ́hà bíhìm ọmọ wa ní ìrìnkè sí wọn gbẹ ọlọ́wọ́ sànù wọn látara mi. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá. wàlá tẹ̀lidú hún fìlà má ma ní ìrìnkè báwọn sì dára fọlọ́ lára rẹ o. ok. má tẹ̀ bàtí o. gbogbo ntọ́ ọba ṣe fún yàn gbàgbọ́ lọ ní ọ̀sẹ̀ sá. bàbá lọ ní ọ̀sẹ̀ san. máa retí pé àwọn sì kíní kan láàrin. àwọn tó ṣe yìí ọjẹ́ ìdọ́jú fún wa. ọjọ́ ìjọba. irú yìí ti wọ́n. ọwọ́n. kálukú kúrọ́ ń gàdá wa yìí. wọn ò ní kúrọ́ kínní. wọn lẹ́yìn náà ò ní gbígbà àwọn ọmọ tán náà máa ń gẹ́fẹ̀rẹ̀ tó máa ṣe dé tiri. èyí nìkan ni yọ̀ọ̀ra bá a pa. ọlọ́ fún àná fún àná wọn là gbọ́ bẹ́ẹ̀ ìdajì mílíọ̀nù ìdajì mílíọ̀nù máa fi bá a lọ. máa bí bá a lọ. fún akọ́lọ́wọ́ rẹ̀ ilé pọ̀ sí ó ti wá lu ẹ̀ka sí wa. lágbára Ọlọ́run. kìí ṣe dúdú kòtò mi ló ti nájà lè lajì mílíọ̀nù. kìí ṣe rúyà ni kìí ṣe rúyà ni. ọ pàdé mílíọ̀nù kan. tá a pàdé lónìí. báwo tọ́lọ́ mi sọ fún ọ. ìyí kó ṣe rí mọ̀ àwa máa bọ́ ṣe yẹn wà nìkan náà. ìdajì mílíọ̀nù tó ọ̀nà òkú àtàwọn òsínlẹ̀. bọ́ bá gba gbígbé. ajábọ̀tá yìí dídáhùn. ajábọ̀tá yìí wọ́n dá yín lóhùn. ọ àsọ̀rọ̀ jẹ̀bi ìdajì mílíọ̀nù tó kù ó ti fún. ó ti wí ló ti wí bá náà. èmi ó ti wò yín lójú. sọ pé ó ti rí bẹ́ẹ̀. èsì ti dé. ó ti lọ. ó ti rí bẹ́ẹ̀. sọ ti rí bẹ́ẹ̀. ẹlẹ́mìírí kó ti wò yín. sásọ kò ti rí bẹ́ẹ̀. láàyè kó o ní mú gàrí ẹ̀. ìkọlà àti yẹtù. ó dọ́gbọ́n yóò tó parí ọ̀bá tó kúrò tó yẹ parí ọlọ́wọ́n dá wá ń bí lọ padà fún ẹ. ìkọlà àti yẹtù. kọ́díjà àti kàná fi àtàn. bọ́lá ń bá ṣe bọ́bá náwó rẹ̀ kẹ́sì kọ́ wájú ọ̀rẹ́ tó ṣe ọlọ́fàá yìí. fàṣikúrì ní rọ́bìkà. wọ́n dúpẹ́ bọ́lá mi. dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. láàtẹ̀kì fúnri bí a abẹ́dá. ajábọ̀tá yìí káyọ̀ inú rẹ̀ pátá wọ́n máa ń fi ẹnu lásán fi ná mílíọ̀nù. àtúwọ̀n àgbà máìkì lọ́wọ́ MC alóhùn ọ̀sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ kì í tó wúlò lọ́nà. àṣà nìkàrí nígbà wọn bẹ̀ sí mùsùlùmí. ní orúkọ mi fámìlì mi. àti fámìlì mi àti bàbá nílá àwọn tó kọ́kọ́ kú nílẹ̀. mo fún yín ní $1 million. $1 million naira kẹ́ tó wá rí gbà. atẹ́gùn gbé lọ. ó jẹ́ àti ìfún yín náà yóò tu ajálẹ̀ ni. ìkọlà àti yẹtù. kìjà àti kàná fi àtàn. ọlọ́pàá náwó rẹ̀ kẹsàn-án fún ìjọ rẹ̀ tó wúlò fún ẹ. fàṣikúrì ní rọ́bìkà. ọ̀gá ọ̀gá Ọlọ́run fi yìí. ọpẹ́ lọ dá yìí. láàtẹ̀kì fúnri bí a abẹ́dá. ajábọ̀tá yìí àwọn olówó kan bẹ tí wọ́n bá sọ̀rọ̀ ní òní yìí. wọ́n tó bá dálì kíámẹ́ yìí yọ tọrọ jẹ ẹ̀sìn létà. lágbára Ọlọ́run. olówó ni wọ́n àmọ́ wọ́n ṣe bára láti ó tẹ̀lé ṣe wọn máa ní. láríkì àmọ́ ni. kálọ̀ kú tó kó lọ rí. níbo ayé yìí náà ni. èyí tẹ́ bá ti ná gbogbo ntẹ́ ná láyé káàkiri o ọlọ́wọ́n kà sí. ìjọba tó ka yóò sì yá di jẹjọ ni. Insha Allah. àmì ìtẹ́ bá ná síbi tọ́lọ́ ntọ́lọ́ kà sí mi. ẹjọ́ méjì rẹ̀ fèsì iwájú Ọlọ́run. ẹ dáwọ́ kan fúnra yín àwọn ọba yín dáwọ́ kan. kó lẹ gbà rówó ẹ dá fúnra yín àwọn sinimá ọ̀dẹ́. tẹ́ dá. àwọn wọlé wa náà fún. Ẹ dá bàbá bọ̀. náà bàbá fún wa. àwọn mi ò tún kúrọ́ lọ́nà tá Ọlọ́run yóò lérí kú lérí. bẹ́ẹ̀ kúrò wà ní tọ́lọ́ mú. tọ́lọ́ náà sí. ẹ máa bọ́ orí wọn pariwo ní bàbá bẹ́ẹ̀ ní kòkòdì. ẹ tún balẹ̀ kì í sọ. wọ́n lé ní wọ́n pariwo ní wọ́n tẹ̀sí tọ́lọ́. àwọn eléyìí ó ṣe báyìí ní kẹ́kọ̀ọ́ yọrọ lè gbéra. Insha Allah. sábẹ́yì ẹ jòló wọlé ayé rẹ tọ́lọ̀ jòló la tẹ̀ dá. ẹ ní bí olùsí láyéláyé. afa yìí. bàbá wọ́tà káfù hó
وتخافهم فيهم ọmọ apáyọ Ọlọ́run lè wọ̀nyí Ọlọ́run ọmọ àjàgbá kò sí wọn ọmọ àjàgbá Ọlọ́run ọmọ fi kàn sí wọn ولا تخافوهم في الله má bẹ̀rù kí làwọn sì fọ má bẹ̀rù kí làpapọ̀ tó ń fi kàn ó tó yọ lọ àmọ́ bẹ̀rù kí lọ́wọ́ sì fún wọn ní dáadáa tí wọ́n fi sọ ní káyì kí ló kẹ́ wọ́n lágbàgbọ́ bá gbé dábẹ́dẹ́dẹ́ bá ṣe ní yìí lọ́ọ́ má bẹ̀rù sí. àfáàyè wọ́n tó ń sinú ilé yìí wá sí dáadáa sí wọn wọ́n tó ń sinú ilé yìí sí dáadáa sí wọn. ọ̀rọ̀ jẹ́ àfàwábìlá láti máa rẹ kẹsàn lọ́dọ̀ ọlọ́run. sọ̀ngbọ́ bàbá lèmùká fà á ti hẹ́m láì ní máa retí kí ni wọ́n sì káyì. wọ́n tẹ kó fún Anthony bihim ọ̀ wà káwọ́ ọ̀ kọ̀wọ́rọ́ ọ̀ stop níbi à ń kó àgbákò wa ń sàbòsí fún wa. hanfan minallah láti fi káyọ̀ lọ́wọ́. sọ̀ngbọ́ láàmì ni hùn kí ni kò fi bẹ̀rù àwọn. Ọlọ́run ló fi bẹ̀rù. ìkẹlẹ àti yẹtù kọdíjà àti kànáfì àtàn fàṣíkúrì lìrọ́bìkà láàtẹ̀kẹ̀ fún bíbí àbàdà wàhálàmù ẹnẹkà mùkútàrù lìrọ̀hámẹ́tì. gbogbo ẹ̀yin tọ́lọ́hún kẹ́tẹ́ ìnáwó síbi tọ́lọ́hún ẹ̀rọ lè má kọ́lọ́hún sàì ọ̀dà yín sàlọ́tọ̀. mùkútàrù lìrọ̀hámẹ́tì. ọwọ́ sàì lẹ́sà fún ìkẹrẹ. kẹ́mútọ́ àlìbí. wọ́n lè mí làwọn tó wá káwọn ọmọ ní báyìí sí. ní àtọ́yẹ wà láyé jíjà. àwa yìí wọ́n sì wá lọ́lẹ̀ àrùn sẹ́ òní fún ẹ̀ tiẹ̀ sẹ́yìn ní láyé ni. ìyá náà bá pèsè tọ́lọ́hún yọ gbà kò ní rántí. àbíkọ́ lọ́wọ́ dábí sùn pàtí kan tí ò ní gbèsè tó ti bí yàgbé. wọ́n máa fọ ọmọkùnrin lẹ́nu báyìí. ìyá tó fọ ọmọkùnrin lẹ́nu bẹ́ẹ̀ ló ti lọ sí. ayaman lẹ́tàlí mi ni òun jíru. bí àfùwíkà mi náà dàbí ká a sì tẹ̀ jíru. wọ́n ní ká ìdúnà mú tọ́pìkì lẹ́ẹ̀kan àfáàyè ọ̀rọ̀ nípa ọmọ sóbì ojúṣe bóòlù àti ṣe rárá sáà tóbi wá bẹ́ẹ̀ ọba mọ̀ wá àwọn tó sì rí tó sùn rí ọmọ àbọ̀dé yẹn kiri kàkó bẹ́ẹ̀ ni tọ́ba ọ̀hún bóòlù àwọn tó bí ayé òní yẹ báyìí ló dé òní ìlú yìí àbọ̀dé àti rí kò sí ní ọ̀dọ̀ àwọn tó bí lọ́jà ìsàsì yóò yára tiẹ̀ tọ́wọ́ bá ti ṣe níbi lára àwọn tó bí afọ́sí wàhálà mọ́ kò ní yọ. Ya Rasulullah. ayaman lẹ́sẹ̀lì mi ni òun jíru. àfáàyè ọ̀pẹ̀ wọn lọ ọba tí gbà ní ilé tí ọ̀sẹ̀ lè kà tó bá léyìn tẹ́ ẹ lọ sábà léyìn ọ̀la. bí àfùwíkà. pẹ̀lú àbójúkú rẹ̀. min adabika astaghfiru. àfáàyè torí kò sẹ́ni tí ọ̀pọ̀ sí lára àwọn tó bí àwọn àyè tí ẹ̀kọ́ sí ta abẹ́sẹ̀ rí lánàá méjì lẹ́sẹ̀ kíkọ́ ẹlòmíì kọ́ sí àgbákò àwọn kan kọ́ sí rí náà tó kọ́ sí rí mọ́ wa níjọ́ tí yàgbé kù 2020 ọjọ́ gbé lọ́gbẹ́ làbẹ́kúta lè ṣe wá sí kọ́kọ́ alẹ́ òwúrọ̀ tó sùn dáadáa ìparí wà sí àwa kọjá sí mẹ́rin àníwá sí mẹ́jọ kejì fún bíi 41 days yẹn kẹtọ́ lọ sálẹ̀sì fọdà bí wọ́n sì bá pèmí náà ní pẹ̀tọ́ màmá dákẹ́ fọdà wọn ti ń wẹ̀ wọ́n bá gbéra èsì létí àmì fi kú ikọ́ sẹ́yìn ní sọ́kọ̀lọ́kọ̀ àti àmì fẹ́ẹ́ níbẹ̀ láyé ní wọn ẹ sọ fún mi àmọ́ torí tọ́lọ́ ikọ́ sẹ́yìn ní wọ́n yàtọ̀ fún wọn tí ìyá rẹ̀ pé tó ń jẹ sẹ́mọ́ yìí. wọ́n ní lójú àlejò. bàbá kí lè mú ẹjọ́ pé yìí o kò ní gbàdúrà yìí láyé láyé ìtòsí lẹ́yìn ìdọ́rọ̀ wọn sẹ́lú ẹ̀ máa. àmín. ìrún sókè àbáyé wọn láyé ànábì arákùnrin kan sàlàyé ọmọ kékeré ọwọ́dé nìkan tí oníyà tó sì ní bàbá àwọn òbí rẹ̀ darúgbó ká tó rí bí bàbá dẹ̀ wọ́n ara 20 kìíní kan ìyá dẹ̀ ọmọ 90 kìíní kan ká tó bí. akramakumul karim.
ẹni tí ló bá gbádẹ́ lọ bí tó ti ló Masha Allah. bàbá ọmọ yìí ọkùnrin náà wọ́n ti darúgbó wọ́n àrí tọ́ wọ́n náà ní tọ́ra rẹ̀ Masha Allah. ọwọ́ lè kọ́ iṣẹ́ méjì ọkọ̀ bá àti fárí ó sì kọ́ bá àti dìrí oní ọba ya rẹ̀ fa bàbá rẹ̀ fárí ó sì bá yẹ dìrí Allahu Akbar. iṣẹ́ ti ṣe Allah. tọ́ba tọ́jú wọn tán yóò lè kí yóò sàárù lọ wọ́n bá di tọ́ba dáná tán fún àdáwọ́ gbélé nu mọ́ òun náà ní fi kàn án rọ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ tí ó nà wọ́n lọ Ọmọ dé wa nù wọ́n ṣe bẹ̀rẹ̀ yóò lè wọ́n bá yà pé yóò gba wọn báyìí tọ́ba sì wọ́n lè wọ́n ṣubú yóò taba fún wa yóò wọ ìyá yóò wọ bàbá yóò bá wọn lẹ́yìn kan yóò tẹ wọn lè yóò sàárù lọ. ewọn tó di ìyá àti bàbá wọn lè lọ́mú tó ti sàgbákò ní o kí o lè má bí tí ó ti bá ọ nípa. nítorí wọn tààrà ayé bùkátà yìí nítorí wọn bẹ́ẹ̀ kí ìyá àti bàbá tó lè bá jẹun yó òun tó ń fọjọ́ kan gbáwé ń fọjọ́ kan sí mi káwọn òbí rẹ̀ lè bá jẹun yó nígbà táwọn náà gbèbí ti ṣe ọmọ ìbá sùn lọ́ba jẹun ìyá àbá sì ń bẹ wọn sì ní méjì ọ̀kan yìí náà ni wọn àlè gbápá wọn wọ́n lè gbẹ́sẹ̀ mọ́ ọ̀kan tí wọ́n ń tọ́jú wọn náà wá kú. èrò wa dọ́rọ̀ ànábì Sallallahu alaihi wasallam. àwọn adébẹ̀ wọn kírun sí i látà wọn yéé ṣe ìbàdàn máa jẹ ẹni máa ń tọ́jú àwọn tó gbé lókè wọn gbé sàárè wọn gbé sí kásì ṣe tẹ̀lé kí ló fọ́kù súnà ní wọn dà pákó kò tán sẹ̀lú tó ń bẹ̀rẹ̀ tẹ̀lé kí ló dé iná bá sẹ́ sàárè rẹ̀ ànábì ní ẹ̀bùn bọ̀ ọ̀rọ̀ ló bá ṣe dúró fakọ́ màlá aláṣẹ̀kí ìkọ́kùnrin yìí. Oṣù Ọlọ́run wá gbé létí bèbè sàárè. wọ́n fa àṣẹ wọ ẹ̀dá wùdà wọ sàmà. ọ̀tẹ́wọ́ tì í. wọ́n ní adarọ́ bá ẹ wá wọn ń pe Ọlọ́run. ọlọ́run kí ló dé ẹ ṣe ọmọ yìí ó ti tọ́jú àwọn òbí ẹ̀ kú ni. ó kọ́ ọ̀là ìgbìnà ní kí bá dara náà olùgbègbè bá ń pe oṣù Ọlọ́run. lọ bí àwọn tó bí ọmọ bí ó ti dáràn. anábì dọ́dọ̀ yá àti bàbá wọn lè ti sí wọn ti bọ̀ láti rí ìbádùrọ̀ lẹ wá gbé wọn náà. àmì ẹ̀dàkùn kí ni sísí ọmọ yìí ìyá níbẹ̀ tí wọ́n máa ní bẹ́ẹ̀ ti kúrò yìí. ó jẹ́ mẹ́ta ìyá mẹ́jẹ mẹ́fà ní fún ẹ̀mẹ́fà la wá jẹ. bàbá pè lọ́wọ́ kan ti dáhùn rẹ̀ léraléra dáhùn léraléra. ọ̀sẹ̀ wa kò bú wa rí bẹ́ẹ̀ bá jọ kíjà bàbá máa bá wà ní rí tọ́jú náà. wọ́n bá lè ti jàmọ́ àwa ní tọ́jú anábì jáde ọlọ́run tẹ̀ ní lè tẹ̀ wọ́n nú. lẹ́ẹ̀kejì anábì jáde tẹ̀ ní anábì wà ní ìyá dàgbà afọlọ́wọ́n ọba tó ní ẹbẹ̀ yọ máa hálẹ̀ ìgbòho kí ni ṣe sí ọmọ rẹ. fọkàlẹ̀ ìyá bá dáhùn. ilẹ̀ yìí náà rí ẹ sì pọ́ mi ń fún pọ́ mi ń fún. kí lẹ anábì rí. bá ti gbé sáré yìí lọ́sẹ̀ ìyá náà yẹ kó gbóná. ọmọ tí dárò. ọmọ pé ọwọ́ náà ọmọ tí ọmọ mo náà ò ti ní kílẹ̀ wọ̀ ní. ni. ṣùgbọ́n òun kẹ́jú ìbájẹ́ náà nìkan bá kébì ló fèsì ara wa ni. anábì ní kí ló ṣe kí ló níbẹ̀ ṣe kí ló ṣe. kò sí oúnjẹ ọ̀wọ́n lé wa yìí ní wọn fún wa kí wọn fún wa. tọ́jú wa ni. àfa yìí Baba. àmọ́jọ́ abá pé ọmọ bá fẹ́ yọ̀ sí lágbájá ọmọ fẹ́ jí ẹjọ́ ní yọ̀bọ̀ kúnlẹ̀ wọ̀ mọ́ àrùn nígbà ẹ̀jẹ̀ bá yaba ni mama ọmọ yìí afẹ́ jẹ àmàlà dúdú ẹ̀ àrùn nígbà sẹ̀mú wọlé ètò bá rí ní fún wa jẹ kì í ṣe ń tà fẹ́ bí rẹ̀ léèrè ṣé ń tíya rẹ̀ fẹ́ ló dèrò ṣé tí bàbá rẹ̀ fẹ́ ló dèrò ọ̀rọ̀ àwílé sọ̀ ń dárò. ọmọ tí ń tọ́jú láti wọ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀. tọ́jú wa bí wọ́n tọ́ pa wọ́n ti tó retí jọ́ wọ́n gbé ẹ̀kọ́ wọn kú. أنا العبد المقر بكل ذنب ọlọ́wọ́ yìí jẹ́wọ́ rẹ̀ أنا العبد المقر ẹrú rẹ̀ ni mo jẹ́ yìí sì jẹ́wọ́ fún ọ. بكل ذنب gbogbo ọ̀rẹ́ ẹ̀sẹ̀ tí mo sì ní jẹ́wọ́ yìí. وأنت ọlọ́wọ́ ìwọ سيد المولى ìwọ náà lọ الغفور tọ́ sí kó o mójú kó o fèé jì mí yẹ́nyẹ́. فإن عذبتني wà ní ní azabuta ní. فإن عذبتني ọba ìjẹ̀mí yẹn torí ìyá mi àti bàbá mi. فبسوء فعلي àgbákò sẹ́ni ló sì mọ jẹun. وإن تكفر bọ́ ọba sì mójú kó o tó fèé jì mí. فأنت به wàlá جدير ìwọ náà ló lùsàkù bẹ́ẹ̀ ìwọ lọ tọ́ sí kọ́ ọmọ mójú kó o kọ́ ọmọ fèé jì. أفر إليك mo sábà bá wọ lọ nísìn. منك وأين إلا mo wọ́n lọ́kọ̀ kẹ́ni àfẹ́rù yìí. أفر إليك àní mo sábà wà mo sábà bá wọ lọ́hùn. منك tọ́wọ́ dẹ̀ náà mo ti sápò tẹ́lẹ̀. وأين إلا ìwọ níbo mi tí mo tún lè sá lọ àfi إليك àfọ̀dọ̀ rẹ̀. يفر منك المستجير Tani wọ́n lọ́wọ́ máa lé jọ́sán lọ́wọ́ mi tọ́tẹ̀ ẹ̀wọ́ lọ́wọ́. Talọ́ máa lé talọ́ máa nì jọ́sán lọ́wọ́ mi àfọ̀dọ̀ wọ́n lọ́wọ́. wọn náà yóò tún máa Kò ṣáájú. sí wọ́n náà wọ́n náà wọ́n náà wọ́n náà wọ́n náà. Wọ́n jẹ́ ń sẹ́ ìyá mi ra bí olówó. àmín àmín àmín. Kí
má ṣe bàbá mi rà bí olówó. tọrọ ma tó bá ṣe wọn ó ti ṣàgbákò. kàkàkí. bó sọ lọ́pàá mú kọ́ máa ní escape. bó ṣe sọ́jà lọ́gbà mú kọ́ máa ní escape. ní ibi ewu kọ́gbà lọ́wọ́ nílé dúníyà. a kọ lẹ́tà sí ilé aṣọ òpèkó yìí. mo fọrẹ́ rẹ bẹ̀ hàn Ànábì Muhammad. Kó máa ní sọ́sídì ọmọ àgbà ṣe ìyá rẹ̀ ṣe kó máa ní ẹ̀sìkẹ́pù. Ó sọ lọ́pàá mú kó máa ní ẹ̀sìkẹ́pù. Ó ṣe sọ́jà lọ́pàá mú kó máa ní ẹ̀sìkẹ́pù. Ní ibi yóò kó gbà lọ́rùn nílé tó lé yọ. A kọ lẹ́tà sí ilé aṣọ ìkọ̀kọ̀ yìí sí. Ó fọrẹ́ lẹ́bẹ̀ẹ́ wọn Ànábì Muhammad. Ìbàjẹ́ sẹ́yà. Ọjọ́ ti lọ ọmọ mi kọ́ ọmọ tí ń fàgbọ́ ọmọ mi kọ́ wà láàyè onímú ọmọ ká ẹsẹ̀ pẹ́ fún ọmọ mi kọ́ 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 létí ìbọn ọmọ mi kọ́ agbóhìnrí ọmọ mi kọ́ ti dá lérò ọmọ mi kọ́ ti dá dúró ọmọ mi kọ́ lédèrèdè ọmọ mi kọ́ gàgàgàgà ọmọ mi kọ́ kẹ́hìndínlò ọmọ mi kọ́ eléyìí mú ọmọ kára ẹsẹ̀ ọmọ mi kọ́ yóò gbẹdàgà ìyá mi ní aláìyé òwúrọ̀bìnrin ìyá mi ní aláìyé òwúrọ̀bìnrin lórí kára ẹsẹ̀ ọjọ́ ti lọ ìyá mi kọ́ aláìyé òwúrọ̀bìnrin ìyá mi kọ́ aláìyé òwúrọ̀bìnrin ìyá kára ẹsẹ̀ òwúrọ̀bìnrin ìyá mi kọ́ ìyá ẹ̀kẹ́ ìdè lásán ìyá mi kọ́ dalẹ́ adẹ́yẹ ìyá mi kọ́ túlétúlé ìyá mi kọ́ òtúndà bèbè ìyá múnábìbí ìyá aláròdá ìyá oníbàjẹ́ ìyá gbogbo elépè ìyá mi kọ́ gbogbo elépè ìyá mi kọ́ òyìnbó ìyá kára ẹsẹ̀ òwúrọ̀bìnrin. Ajabotayi host ẹ ma bọ̀ wá chief host wọ́n ti sábà jẹ́ Muhammad Tia. Wọ́n ti sábà ẹ má bọ̀. Alájà Bùkẹ́lì Ìsíákà Káwọn ẹ má bọ̀. ẹ máa súnmọ́ bí ká ti gbà wọ́n ní ẹjọ ẹlẹ́kẹ̀ẹ́ bá fagbó yìí ẹjọ 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 ọlọ́wọ́ ẹjọ ẹjọ ẹjọ. ẹ̀yà ọ̀rẹ́ yẹn máa bọ̀ wá ẹ méjèèjì. kálí fagbó yìí ẹjọ. wọ́n lù wọ́n gbàdúrà. Ajabotayi dà àtọ̀rẹ́ rẹ̀ ẹ bá fagbó yìí ẹjọ ẹjọ. ẹ Ajabotayi dà sẹ́yìn mi ọ̀rẹ́ yìí ni ẹ ti sábà kí n ké sọ́ọ́dì fásitì àgbẹ̀ wọ́n á ní ètò ìdúró náà wọ́n ọ̀gá náà ọ̀rọ̀ àgùkù béèrè ti jẹ́rìí àwọn náà fún mi fásitì àgbẹ̀. ayé àkàkọ̀ bisimilayi àwọn ènìyàn yìí ni tábù sọ̀kà ní fásitì ẹ̀ má bàa gé ìtọ́wọ́ bí ẹ fi pé ìlú ọ̀nà náà èyí tí wọ́n bá yẹn fi sàwádàlẹ̀ kan sódò ń tọ́lù tó báyìí ọlọ́run ó sì bẹ́ẹ̀ ọba tó wá rẹ̀ yín nínú ilé yìí má jẹ́ pàdánù má sì jẹ́ pàdánù báyìí. alfa bisimilayi rahmani rahim amin bisimilayi rahmani rahim alhamdulilayi rabbil alamin amin bisimilayi rahmani rahim alrahmani rahim amin bisimilayi rahmani rahim maliki yawmiddin amin bisimilayi rahmani rahim iyyaka na'budu wa iyyaka nasta'in amin bisimilayi rahmani rahim siratal mustaqim amin bisimilayi rahmani rahim siratal
الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين آمين بتا آمين آمين ẹbí ní kasùn ìdìbò àjà ẹbí ní kasùn ìdìbò ẹkọ lé lọ́wọ́ ẹ̀ òpè tó bá tó wá fowó lé tó náà fi lé a òun náà tó lè pè ní bàjẹ́ lọ́jọ́ ìyẹn ẹ̀yà lọ́dọ̀ rẹ̀ yẹ bẹ́ẹ̀ mọ̀ sán àwọn mẹ́nìjà pẹ̀lẹ́sẹ̀ gbà wà lẹ́nu ojú òní ẹ̀ẹ́dẹ́ máa parí ẹ̀yà ló wá sẹ́sẹ̀ rẹ̀ ẹ̀dẹ́ bá tó ń sọpọ́ọ̀tì yín bẹ́ẹ̀ òun náà bàrà kó fàtí àlọ́ àmì dọ́kítà òun fàtí àná ni ó tó òun bá àbá nígbà wọn lólè èyí lórí tó gbogbo ẹ̀ ọ̀gẹ́ẹ̀dì kábíyèsí tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ dáadáa ló bí ìyàwó kọ́ ok wọ́n làbẹ́ de sori yàrá tiẹ̀ wọ́n gbé alátọ̀dọ̀ tó ọwọ́ adi sí kútó ní sára.